أحزان قلبي لا تذول حتى أبشر بالقبول وأرى كتابي باليمين الله أكبر وتكر عيني بالرسول أعلن ينبغي محمد نيران قلبي في اشتعال من خوف ربي ذي الجلال من خوف ربي ذي الجلال àṣewàásí ọjọ́ ti pé ọjọ́ ti kò. أيا واحدا إحسانه شامل الخلق kò sọ́jọ́ téèyàn dá tí ò pé ó kàn lè mọ̀ bẹ́ni tó dáa ni. بسمعك ما أشكو بعينك ما ألقى àwa tó ní kí ti tọdún yìí kó bá wa láyọ̀ àtàláfíà báyìí adúpẹ́ fọlọ́wọ́n bá náà. لقد صدمتني شدة وخصاصة. bó bá já màá mú un so kì í pé mọ́. ونزل بي ما بعده يمنع النطق. àdàbí ìyá gbogbo kẹ́tù ọlọ́mọdé ajá láíláí. كأني ظمآن ترى الماء عينه فلا غلة تروى ولا شربة تسقى. الله أكبر كبير. تنازعني نفسي إلى نيل أكلتي bó ti rí náà nù. لذاذتها تفنى غصتها تبقى. gbogbo àwọn elétò. أعصيك بعد الفضل والجود والهدى. a lọ bí wá sí ẹ̀yin àwa ẹlẹ́kẹ̀já súnmọ́ wájú díẹ̀díẹ̀. وكيف وبالطاعات أستجلب الرزق. màláìkà máa ń fídíò yàn ní wàásí ni ẹ súnmọ́ wájú. أولئك آبائي لم ترى مثيلهم. ìjókòó tó bá ti wà níwájú هم ẹ jókòó síbẹ̀. الأصفياء الأتقياء الأفاضل. gbogbo àwọn tá à ń torí pa wọ́n bọ̀ náà ni wọ́n ń dárúkọ wọn yìí. فمنه اللبيب تاجنا كمالنا. ọlọ́run ọlá bàbá alájẹ́ àgbà. وآدمنا شيخ الكريم الحلاهل. gbogbo àwa tá a jókòó. ويوسفنا ذا العبوجه جنودنا. gbogbo àwọn tí wọ́n ń dárúkọ bàbá inú rẹ̀ tún wá ń ná wọn lówó rẹ̀. ومن تاجنا للمؤمنين الأماثل. ọlọ́run wọlé àlùbáríkà àwọn bàbá inú ẹ̀ ní padà sẹ́yìn. كذا شيخنا البرهام نور لخولك. bàbá àgbà ẹni ò bá fẹ́ràn ejò jẹun bàbá inú àtàlẹ́ àná ni ó ti wá kalẹ̀. وناصرنا الكبري لدى الله كامل. ẹran ejò ló wù mí kí n fi jẹun àwọn ti wá kalẹ̀. وأولنا والله باب لمن أرى. ọlá tẹ̀ ń lò yẹ ti béèrè rẹ̀ kalẹ̀ látàná. ومن مالنا بحر العلوم الأوائل. àìmọye ẹlòmíì tí gbàgbé jáde ó tún gbé wọlé padà. مربي وشيخي مصطفى أنيري. ọlọ́wọ́lá bàbá oníyanjú lọ́dọ̀ ọlọ́run. مربي وشيخي مصطفى أنيري. ولي إله العرش هم فالوسائل. ẹni bá sàmì àdúrà rẹ̀ ó gbàjú bó ti lérò lọ. ولي إله العرش هم فالوسائل. سألناك يا مولى الموالي لشيخنا. àmín ọlọ́run abẹ́ fáwọn afáwọn. سلامة في الدنيا وفوضا بجنة. àlékún àláfíà ra gbogbo àbá àfi jẹ́. وعاقبة محمودة بل سعادة. wá sí ojoojúmọ́. بطيلة عمر
إله وصحة àlàáfíà ara tó na kọjá ọlọ́mọ fi بسورة إخلاص wọ́n tá à ń dakọ̀ yìí lọ́dún. كذا الفلك والضحى ìyàwó ẹ bá wa sàmì. وفاتحة مختومة بالأدلة àmín. وفاتحة مختومة بالأدلة آمين متى متى آمين 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 يا الله. owó àti àwọn àníkàlẹ̀ lọ́kùnrin àti lóbìnrin wa ẹ jẹ́ apanupọ̀ pé bisimilahi rahman rahim. بسم الله الرحمن الرحيم. ẹyọkan la wí o mẹ́ta la sì fẹ́ wí torí bá a ti gbà lẹ́nu hikayatan min lisan al-mufti رحمه الله Sheikh تعالى. Muhammad Kamaluddin al-Adabi. bàbá alájà àgbà ni máa wí mẹ́ta bẹ́ẹ̀. bá a ti gbà lẹ́nu wọn. bá a ti gbà nù. bàbá yìí sì wí nǹkan lórí. naam. bó ẹ bá gbogbo ọjọ́ alága ọmọ àṣekínní kan láyé tẹ́ ẹ bá wá títí bẹ́ẹ̀ bá rí inú Qur'an ẹ sì rí inú hadith. bí o bá ti yí ọ ló kù. bàbá wa jẹ́ òye wa pé àná Muhammad ló sọ صلى bẹ́ẹ̀ الله عليه وسلم. pé kullu amrin dhi bali la yubda'u fihi bi bisimilahi rahman rahim fahuwa abtar. wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó bá níye lórí ọ̀rọ̀ ńláńlá lọ́rọ̀ gidi. èyí tá a bá fi bisimilahi bẹ̀rẹ̀ òkú ń bẹ́tẹ̀ nìkan náà. kú ń bete ọ̀rọ̀ tí ò da ni. ìjókòó àlùbáríkà làwa sì wáyé ìjókòó bàbá làwa yìí ما شاء الله. ìjókòó àfa àgbà làwa yìí. رحمه الله تعالى. ẹ bá ń rọhìn àfa àgbà dáadáa. رحمه الله تعالى. oríire àfa àgbà ọlọmọsàjò ra gbogbo wa. آمين. ẹ dákun apanupọ̀ pé bisimilahi rahman rahim. بسم الله الرحمن الرحيم. bisimilahi rahman rahim. بسم الله الرحمن الرحيم. alhamdulilahi rabbil alamin. الحمد لله رب العالمين. arrahman rahim. الرحمن الرحيم. maliki yawmiddin. مالك يوم الدين. 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 اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. وعلى آله وصحابه وسلم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. وعلى آله وصحابه وسلم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. وعلى آله وصحابه وسلم. آمين. آمين. àmín ẹ dákun ẹ jẹ́ orin dáadáa ká ẹ̀mẹ́ta láwí o. آمين. آمين. ya allah. شاء الله. ọlọ́run adúpẹ́ fún ọ o. الحمد لله. àfa wa sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan àfa wa àyáká akramakumullah. ó ní gbogbo ọjọ́ tá a bá dá ní òpè bẹ́ẹ̀ni. ṣùgbọ́n lè má bẹ̀ ní ọ̀hún láyé àwọn adájọ́ tiwa ó pé ó sì bá wa láyé. الحمد لله. ẹ̀yin jama wa ní Kétu ẹ̀yin ọmọ ìyá wa ní Kétu ẹ̀yin zumalahu wa ní Kétu tá a wá báyìí ẹ̀yin àfa wa ní Kétu gbogbo ẹ̀ ló pín síbí. ما شاء الله. tẹ́ ń jálò báríkà fún bàbá wa Alhaji Àgbà. رحمه الله تعالى. àjọdájọ́ nípa àṣírí ìjókòó yìí ọlọ́run sì ni ó bá wa pẹ̀lú rọrùn. الحمد لله. ìlú ò tún wá dàrú ìjọ mi ìjókòó máa báyìí láyé ṣùgbọ́n ìlú ò ní fararọ ọlọ́run tó wá ní kó fararọ èyí tí ń ká ìyanu ọlọ́ni kò ní dí wa lọ́wọ́ lágbára ọlọ́run. آمين. ọlọ́run bàbá wa fàgbà Tajul Adabi. رحمه الله تعالى. ẹ sàmì ẹ̀ dáadáa jama o. آمين. ọlọ́run adúpẹ́ o. إذا كان حمد الله يزداد نعمة. bọ́jà sí pé ọpẹ́ ní máa jẹ́ kórè ẹ̀dá lékún. أقول بكل الوقت حمدا لخالقي. Allah. أقول بكل الوقت حمدا لخالقي. èmi jama tí wọn náà fẹ́ kórè rẹ lékún èmi náà sì ń fẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ já apanu pípẹ́ alhamdulilayi. إذا كان
masha Allah. يزداد نعمة أقول بكل الوقت حمدا لخالقي أقول بكل الوقت حمدا لخالقي Olúwa dúpẹ́ o. الحمد لله Ọlọ́run a dúpẹ́ o. وكل نعيم Naimi. إلا من الله قد أتت Baba president abayin dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. وكل نعيم Baba wa chairman abayin dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. إلا من الله قد أتت Baba wa inú rẹ̀ dọ́ àgbà abayin dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. وأجدر شيء Baba wa ọmọkọrẹ́ للورى شكر ربك abayin dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. وأجدر شيء للورى شكر ربك Bẹ́ẹ̀ ni a bá ma ní rò dáadáa jama kò ní sìn kankan jọ pẹ́ lọ. وأجدر شيء Nílé wàrà. للورى شكر ربك Wọ́n àjìdárù ṣe yìí. وأجدر شيء للورى شكر ربك Ntọ́ tọ́ sí ẹ̀dá jù láyé. Bẹ́ẹ̀ ni a bá ma ní rò ní ọpẹ́ ní òmùdó fọlọ́run. ọpẹ́ ní ọmọ شاء الله Ọdúpẹ́ dúró. ìdúró Àwọn kan fẹ́ dúró kò ṣeé dúró. لا إله إلا الله Ọdúpẹ́ bẹ̀rẹ̀. ìbẹ̀rẹ̀ Àwọn kan fẹ́ bẹ̀rẹ̀ kò ṣeé bẹ̀rẹ̀. ìbẹ̀rẹ̀ Ọdúpẹ́ ìjókòó. Njọ́tọ́lọ̀ ti dẹ́ ẹlòmíì kò jókòó rí. وكل نعيم Kò tiẹ̀ fún di tí ẹ jókòó. إلا من الله قد أتت Wàá tún dúpẹ́ pọ̀ orí náà ẹlòmíì wáyé ni kò rí kò mọ báyé ti rí tí èkó mẹ́. وكل نعيم Kò sì kú kò kú. إلا من الله قد أتت Wàá tún dúpẹ́ ọ̀rọ̀ sísọ. La ilaha illallah. ìlọlá Bá a ti ń sọ ìta ń sọ ọlọ́fẹ́ yìí kò rọrùn fẹ́ lómi láti sọ. وأجدر شيء للوراء شكر ربك Alhamdulillah. وأجدر شيء للوراء شكر ربك Adúpẹ́ tàná. تناو Adúpẹ́ tòní. تنيو Adúpẹ́ tọ̀lálẹ̀. Ọlọ́run ò ṣe. Allah adúpẹ́ tànáò adúpẹ́ tóní adúpẹ́ tọ̀lálẹ̀ Ọlọ́run ṣe. Adúpẹ́ tàná. Tànáò Adúpẹ́ tòní. tóní o. Adúpẹ́ tọ̀lálẹ̀. Ọlọ́run ò ṣe. Allah adúpẹ́ tànáò adúpẹ́ tóní adúpẹ́ tọ̀lálẹ̀ Ọlọ́run ṣe. Gbogbo àwọn àlùfáà wa pátá látòrí bàbá wa Àfá Tajul Adabi. Rahimahullahu ta'ala. Ìpìlẹ̀ oríire tiwa nù ní. Insha Allah. Ìpìlẹ̀ tó ṣe é ṣe fáàrí. La ilaha illallah. Bí àfa kò ní kàfá níyà fákàrà. Kafani yafaka Ànàní. annani adabiyatan. Ọ̀tí ẹ̀ ń wò kọ́lọ̀ ń sọ ọmọ àfa àgbà kó tó ń fàárí ni. Kafani yafaka kuntu min adabiyatin. Èmi máa jókòó ń wá jókòó dọ́mi pé kí lọ́lọ́run kí làbú mi ṣe fọ́lọ́hún. Tí wọ́n fi wá mú mi sọ sínú ilé kéwì. Kafani yafaka Ilé kéwù téèyàn ní ìbànújẹ́ títí ayérayé lórí ẹ̀. kuntu min adabiyatin. Yọ̀wọ̀ àrọ́mọdọ́mọ mi àdàbí ànukọ́lọ̀ ń jẹ́mọ̀ bi jẹ́. aidi kamali dini. Mashallah. Masiwali mu'addabi Ọlọ́kẹ́ bá ń wí. bi'aidi kamali dini masiwali mu'addabi Bọ̀dọ́lọ́mọ tó wá tó dáa fún mi, ó wá jọ èmi mọ́lá jí àgbà. bi'aidi kamali dini Ẹlòmíì àdàbí ìyá ni ọmọ akéwà àfa àgbà ni, ṣùgbọ́n kì í sara àlájí àgbà. masiwali mu'addabi Ara àlájí àgbà làbá ti wá. bi'aidi kamali dini masiwali mu'addabi. Gbogbo àwa tá à ń jẹ́ dàbí ẹ sọ pé alhamdulilayi. Alhamdulillah. Ìpè wá síbí yìí lónìí ìpè oríire ni. ìpè oríire Gbogbo Alhamdulillah. àwọn àlùfáà wa náà pátá tí wọ́n ti lọ Rahimahullah. látòrí àfa àgbà. Rahimahullah. Alhamdulilayi. Alhamdulillah. Ulaika abayi. Ulaika abai Masha Allah. lan tarali
مثيلهم àwọn afá tiwa nìyẹn o àwọn tiwa nìyẹn. أولئك آبائي لن ترى لي مثيلهم èmi ẹ fàáfàá mi ṣe fàárí kí n fàárí olùfẹ́ fi ṣe. هم الأصفياء bọ́ba ní sufi ni ọ́ sufi là fa gbà. الأتقياء bọ́ba lọ dákéwù mọ̀ tó yí ọ yékéyéké bọ́ba tú kéwù rẹ títí wọ́n tù ká fa gbà. أولئك آبائي لن ترى لي مثيلهم àwọn bàbá tí wọ́n lan arifu nasubi wà nafi wà istiqbal. لن ترى لي مثيلهم bí n ti ń sọ yìí já mi. هم الأصفياء bànkì ọlọ́run mi ti jájà mọ́. هم الأصفياء lantarali. أولئك آبائي لن ترى لي مثيلهم àwọn bàbá tí wà rẹ o ọ lè ríru wọn láyé. هم الأصفياء ọmọ ilẹ̀ aṣọ abẹ́yẹ̀ ọba gbádùn tó bá dọ̀dọ̀ wọn yóò sì dẹnu gbádùn. الأتقياء ọmọ wọn olùbẹ̀rù ọlọ́run ẹ̀ lè wá síbi kankan tó jọ̀dọ̀ wọn lọ. الأفاضل àwọn èèyàn pàtàkì lọ́dọ̀ ọlọ́run àdó wọn làwọn هم الأشفياء الأتقياء الأفاضل فمنه اللبيب labibu. تاجنا وكمالنا nínú labi àfa àgbà tájùlẹ̀ àdẹ́bì. فمنه اللبيب tájùlẹ̀ àdẹ́bì. تاجنا كمالنا bàbá ti fi hàn wá pé tí gbogbo ibi tẹ́ ẹ bá wà láyé ẹ lọ fọkàn yín balẹ̀. شاء الله alájàgbà sọ wọn ni wọn sọ fáwọn dájú pé ọmọ akéwù mi o ọmọ akéwù mi kọ́mọ akéwù mi tó lè ṣe déédéé rẹ̀ ó dìgbà tó bá di àádọ́rin. èmi sì ẹ sọ pé alihamudulilayi. الحمد لله èmi sì ipò kẹta làwa wà. شاء الله alájàgbà kéwù lọ́dọ̀ أفاقبا àfàgbà bàbá wọn oníyẹgí kéwù lọ́dọ̀ bàbá ló mọ́ta tí ń jẹ́ ọmọ kéwù alájàgbà. àwa náà wá kéwù lọ́dọ̀ oníyẹgí ó di mọ́tàbà kéwù lónìí ni ẹni tó bá tún ké lọ́dọ̀ tèmi ó di kẹrin kàmọ́ wá kà lọ bí olùgbà tó bá pé 80 lọ́mọ kéwù bí ó mọ àlùbáríkà rí ó mọ sí dédé rẹ tí wọ́n. فمنه اللبيب تاجنا وكمالنا alhamdulilayi. وآدمنا bẹ́ẹ̀ni شيخ الكريم الحلاحل masha allah. وآدمنا شيخ الكريم الحلاحل a máa ń tari aliyahu láyà ọmọ yìí ni àfa àgbà ní jẹ́bẹ̀. ما شاء الله tájùlẹ̀ àdàbí ó kẹ̀yẹ ọ̀rọ̀ wọn kọ́ la wá sọ abáníká dúró lórí ọ̀rọ̀ àfa àgbà a sì ní sọ mí mọ́. ما شاء الله àfàlùbáríkà àfa àgbà bẹ́ẹ̀ lọ oríire wọn lọ́mọdé ó dorí ibú láíláí. آمين bàbá wa alájà àgbà ọlọ́mọ wa sàlékò kẹ́gun wọn. آمين bàbá wa bàbá alágége ويوسفنا bàbá wa kẹ́wọn. ذا الأبراج هم جنودنا bàbá alágbàjì nìyẹn àwọn náà fárí omi fòrò ìṣe. ومن تاجنا tájì náà للمؤمنين الأماثل àwọn náà tó ń dọ́mọ ọmọ kéwú fàáfàá gbà. ومن تاجنا للمؤمنين الأماثل ọ̀dọ̀ tájìlì mọ́mìn bàbá zakari yahu pé nílé bàákínní lọ́mọdá làwọn ti kéwú. gbogbo zumratul mọ́mìn pátápátá zumratul tó bá dì náà ìpadà bí yà kọ́ ló ọmọ àlè zumratul mọ́mìn. àbọ̀mọdé ń ṣe. tó bá lòun yẹn sàdàbí yá àlọ́mọ àlè wọ́n pe lọ́mọdé ṣe ọmọdé wá ń ṣe irú ọmọdé wo nu ni kò máa fà rẹ ni. gbogbo ibi tí sùnà ìbá wà láyé gbogbo ibi tí wọ́n wà láyé ọmọ kéwú tájì làdábì ni. ويوسفنا ذا الأبراج هم جنودنا àlùbáríkà àfàgbàlẹ̀ dára wọn ni. ومن تاجنا للمؤمنين الأماثل àwọn wọn kéwú látara ọ̀dọ̀ tájùlì mọ́mìn. الأماثل àwọn ẹni ẹ̀ sálọ́dọ̀ ọlọ́run. مربي وشيخي مصطفى أولياجي ẹ máa ń kí ọlọ́run bí ti jẹ́jà máa ń. مربي
àfa tèmi nù. وشيخي bàbá oníyẹn kí. مصطفى أونياجي àfa tèmi nù ẹ̀sà ọlọ́run. ولي إله العرش ilá ilẹ̀ àdé. هم فالوسائل wọn jájọ wí. ولي إله العرش هم فالوسائل. bàbá yẹn tán sára àfa àgbà púpọ̀. ما شاء الله. níjọ́ tẹ́lẹ̀ wọ́n ti bà mí ọjọ́ kan ṣoṣo ni. àwọn akutọ́nu àwọn àdèmí mọ́jọ́ nítorí abádé sísítẹ́mù àfáwà abádé ìlú kan àfáwà ìjì ara mo sọ wá sí tí mo ṣe mọ́jú yìí náà òye à ń bẹ lóní páànù ní gbogbo alẹ́ àná ń sọ mbẹ́ wọ́n á sọ̀rọ̀ àfáà mi nínú àfáà tí èjì ara mú rárá wọn èfẹ́ kára mú rẹ kọjá wọn ju àwọn rárá oníyẹ̀gì ni bàbá wa débi kan wọn àfáà ló kọjá kó jáde náà káwá bíi tá a ti máa jẹun torí bí egbà fà wá yàrá ibi tá a ti máa àwa lóúnjẹ tó dáa lọ tá a náwó wá sí wọn bàbá wa dé àwọn tá a wá báyìí wọn lè má làgbà ni wọn fi fún wa lóúnjẹ nítorí bá gbé wá àlà àti jẹun àfọwọ́kàn díẹ̀ a sì lọ gẹ́gẹ́ bí sísítẹ́mù àfa wa wọn wà ní wọ́n tó tẹ́lẹ̀ wọn náà jẹun dáadáa o jẹun dáadáa o ọba dáadáa àwa darí wọlé owó tán bá owó àfàwà sí ọmọ àṣẹlẹ lóbi kan èmi ni wọn kó dáadé sápò ọjọ́ náà àwọn fẹ́ jẹ ní àjàṣe èpo kan àjàṣe kútọnu wọn fẹ́ jẹ imam alájí àgbà náà wàá pè kó wá wé láwàdí fún wọn ṣe wá sí mbẹ bàbá òun wálé lọ wọn wá rà àfàwà àbáwọn oníyẹgí pé ká lọ bẹ wọn wá tẹ̀lé wọn dèédé gbà tá a dé sọ̀hún ọ̀rọ̀ pọ̀ lójú ọ̀nà ká tó débẹ̀ dèédé àsìkò tán wé láwàdí gangan la dé ojú agbo bá ń ti ń wo àjàṣe báyìí tọ́lọ́ lọ́n pọ́n wálé púpọ̀ àgbẹ̀ mọ́tò sí ní ìdání apàdé ẹ̀ lọ́nà ni gbogbo ẹ̀yin afá ìdákun ọmọ kí ó tán bá fún yẹn ṣe dáadáa pẹ̀lú wọn torí ọ̀la. ẹ ṣe dáadáa sí wọn. ọjọ́ náà mo tún kẹ́kọ̀ọ́ lára bá oníyẹgí ọmọ kí ó tí wọ́n fi sí wọn lọ́dọ̀ ńgbà táwọn àlọ́ tí bàbá ń bẹ ní Ìkàrẹ́ wọ́n fún wọn lọ́mọ kéwú náà ń jọ náà lọ kéwú lọ́dọ̀ oníyẹgí bàbá wa lọ fi sílé ìwé ọ̀ọ́kà ilé gbọ́dọ̀ kàwé ó ti wá di ọ̀gá immigration tí bàbá oníyẹgí ó sì mọ̀ àwọn àdébí tá à ń lọ́dọ̀ yìí kan máa ọ̀gá àwọn immigration tá a bá ló bá dá wa dúró ó níwèé wa ti díwù bàbá wa làájá àgbà ló rán mi ń sẹ́ ìwé yìí díwù ọ̀la ọ̀túnla ni ó díwù á sì dé lọ́la àwọn ẹ mọ̀ sálọ kò lẹ́sẹ̀sẹ̀ bàbá wa ni àwọn ó padà á máa lọlé á sì sọ wọn làájá àgbà kọ̀ já lọ ká jáde nínú ọgbà báyìí dé mọ́tò tó wọlé sí eré tán wọlé báyìí wọ́n kàn ní ká dúró ní pọ́kà àwọn fẹ́ wọlé náà bá dúró ọ̀gá ń bọ́ lẹ́nu mọ́tò báyìí dé ó kúnlẹ̀ síwájú àfa wa ni. La ilaha illallah. ní ma ṣe ànàkùnmọ́lá ọ̀gá tí gbogbo àwọn táwọn náà ń bẹ́rí wọ́n dúró sí òdìrú níta ní. náà bá lákọ̀ bí subhanallah láti jọ kí ọlọ́run ti yẹ Mọ́bí wa ṣéèkì Mustapha Oníyàgí. gbogbo ẹ̀yin àfẹ́ ìṣẹ́lẹ̀ sọmọ lọ́mọ o. Wàlíyù ilá ilẹ̀ àìṣìhùn fàlíwàsá ìlú. Wàlíyù ilá ilẹ̀ àìṣìhùn fàlíwàsá ìlú. ó wá kúrò mọ̀dúró láti bo abàdé látọdún yìí ẹni bó lọ wà ó ní èmi lọ gá gbogbo wọn bí ẹni tọ̀hún tí ó sì dá wa padà làwa ń pè ní àsọmọṣẹ́ rẹ̀ ni bàbá rẹ̀ tó kọ́ ọkọ yìí wọ́n ká wọlé abádẹ́ni sáà ń ṣe gèrègèrè fún wọ́n ṣe wá lálẹ́ òun náà wá ní nígbà tó kó olóńgbò sáré kó mìíràsì wá ẹni tó láàánú lọ ó wá fẹ́ sí mọ̀júrù ni má sí o wọ́n ní má sí o àgbọ̀dọ̀ múrú tiẹ̀ ìwé iye sẹ́yìn dáadáa. ọkọ pé sí alájẹ àgbà. ó wá ńgbà tí tọ̀ bàbá tọ̀ wọ́n ń sọ̀rọ̀ sí wọ́n ń sọ Yorùbá Haúsá ní bá a sọ tẹ́lẹ̀ o mùdírù ni mo rí ọ náà pé ìlà lọ́rìn ní àwọn wá ń sọ fún pèsè bí mo kìlọ̀ fún ọ bí kò mọ̀ ṣe dáadáa sáwọn àfa àtẹ̀mí gan lọ sàbúrú sí i. Murabbi wa shaykhi. wọ́n ní kò tọ́ ni wọ́n á ní sìnrìn mọ́tò sìnrìn mi yìí
ni wọ́n fi gbé yín lọ Kútọ́nù. Mustapha Oniyagi. kú òpin wọ́n yẹ̀wé wa wò mọ́. Waliyu ilahi aishihu falwasailu. ọlọ́mọsá kí àfa mi. Waliyu ilahi aishihu falwasailu. bá a ti wá dáhùn tá n bọ́lẹ̀ tá a bá gu stage bẹ́ẹ̀ n bẹ̀rẹ̀ wá sí èmi náà gbé náà sí láti sàlẹ̀ nìkan máa ń ṣe ra yín lọ náà tá à ń rọ owó fún wa a máa ń kọ́ owó tí n tà ń gbọ́ èmi náà nání mọ́ gbà àpò tí n gba owó sí owó tá a ṣẹ́kù 5,000 tó kù pẹ̀lú wa ń bẹnu àpò yẹn. lówó ti bá bó La ilaha illallah. àwa délé lálẹ́ sẹ́yìn pé owó Nàìjíríà kọ́ lówó wọn ṣùgbọ́n àwọn náà náwó Nàìjíríà lọ́hùn àwa délé lálẹ́ wọn kó wu ẹni kí n kó yàn ká wá kó yàn kalẹ̀ àfẹ́dì mo ní ànàkùnrin 5,000 ó sì wà lọ́dún tí bó ṣe wà mo ní 5,000 yín tá a kó kù ní nílé wọn ní má yọ ọmọ torí kò ti papọ̀ mọ́ wà lájí àgbà. La ilaha ẹ̀kọ́ tó illallah. fẹ́ kẹ́ kọ́ mbẹ́ nìyẹn ní papọ̀ bàbá ó sì sí mbẹ́ o Hey. ẹ wá lónìí ẹgí òní yàwá léyọ̀ lọ. Waliyu ilahi aishi. kámi. falwasailu. ọlọ́run mo dúpẹ́ kọ́ máa kéwò ní. Waliyu ilahi aishihu falwasailu. mélòó ọmọ kí ó ló lè ṣe irú ẹ̀ mọ́ lẹ́yìn bàbá inú rìndọ́. ẹ wá ní ha ṣé wọ́n ní ṣe bẹ́ẹ̀ ni. ẹ bá ń kí ọlọ́run fi ti yẹ jẹ wá. Allahu akbar. àwa dé Nàìjíríà ibi tí mo fẹ́ lọ nù àwa dé Nàìjíríà a gbé owó lọ sọ́dọ̀ alájà àgbà wọn àwọn méjèèjì tún nǹkan wò wọ́n ju èmi jọ náà. La ilaha illallah. èmi náà mo gbówó ìsọdọ̀ alájà àgbà fi dé wọn kàn kàn àbá ti dé o pàdé mi lọ́dọ̀ àdébí lẹ́kọ̀ọ́ bá pàdé wọn èmi mo sì kọ́kọ́ dẹ́kọ̀ọ́ ká ní mi àwọn ló kọ́kọ́ dé ni wọ́n ní bóyá wọ́n ti sọ fún Alhaji àgbà. kódà owó mi kan apá gbogbo ẹ̀kọ́ ni bá a ti dé èmi náà wọn ní afárẹ́ dà mo ní wọ́n ń bọ̀ ní àjẹrì mo ní wọ́n ń bọ̀ ní sí bá jókòó nígbà tó yá wọ́n dé wọ́n ní wọ́n jíṣẹ́ fún wọn owó tá a gbàdà gbogbo owó jáde báwa ní sèwọ́n ní yẹgi alámọ̀ọ́nà ọlọ́run wọ́n ní 5,000 rẹ ẹ kọ́kọ́ yọ kó ń bẹ̀ náà kèé sọ̀rọ̀ ẹ̀yìn èmi tí mo gbé dá èmi tí mo gbówó dání nì. Wàhálì ibi tán. ọ̀hún ṣe farafara níwájú alájí àgbà. Lílẹ̀ àwùlíyẹ̀ lìkàmà wà máa ń nàfà fàbílà kàlámà. bàbá kì í so ní kéwọn ní Wà pàdé máa ń ìyọ̀rọ̀ nàfà fàbílà kàlámà. eléyìí ẹsẹ̀ sórí ọ̀rọ̀ tó mọ̀ wá ń bẹ̀ mo wọ̀ mo jẹ́ jókòó sára bàbá jókòó báyìí yàgí jókòó báyìí èmi mo gbówó dání. èyí sọ̀rọ̀ tán sí lẹ́yìn mi wọ́n wá ń play fíìmù wájú mi mo dákẹ́ ìwọ̀n àwòrán báyìí pé yọ 5,000 tiẹ̀ kú òun bẹ́ẹ̀. wọ́n ní yọ kú o alámọ̀ọ́nà ọlọ́run èmi náà mo wá yọ owó mi sì ń gbọ̀n ilé ìwò lélẹ́yìí ọlọ́mọ́sàbá kẹ́wọn. Wàlíyù ilé àríṣì. oníyàgí kò ní parẹ́. Kò ní parẹ́. ọ̀dẹ̀dẹ̀ oníyàgí kò ní dàtà. Kò ní dàtà o. ẹbí oníyàgí kò ní máa ní. Ilé oníyàgí kò ní parẹ́. Ọ̀dẹ̀dẹ̀ oníyàgí kò ní dàtà. Ẹbí oníyàgí kò ní máa nira. bisimilayi kúrò wọlọ́ ọlọ́mọ akẹ́ gbogbo wọn. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. sọ́sẹ́jú díẹ̀ gbogbo ẹ̀yin àlùfáà wa lẹ́jọ̀kú látọ̀dọ̀ bàbá wa president ọlọ́run oníjẹ́ kẹ́kẹ́ máa padà sí ibú. آمين oye àlùfáà wa ọmọkọ́rẹ́ àlùbáríkà lọ́jọ́ máa lékún sí i. آمين kí bàbá wa chairman ọlọ́run ní fi í sílẹ̀ o. آمين. iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ alájí àgbà ní ẹ̀mọ́ ìkó rẹ̀ yìí o. wàlá tahinu wàlá tahsanu wa antumul a'laun. bàbá àgbà mo kí yín o ẹkùṣẹ́ ẹkù tẹ̀lé bàbá ọlọ́run ní fi í sílẹ̀. آمين ọlọ́run ní ọlọ́run. آمين. mo kí ẹ sànú ọmọ bàbá oníyẹgí alhaji wa musa ainu ridọ àgbà. وعين الرضا ainu ridọ. عن كل عيب قليلة mashallah. ولكن عين السقط تبدي المساوية allah akbar. ولكن عين السخط تبدي المساوية. alibarika
náà ò tí ì tó yóò máa pọ̀ sí ni. آمين ẹlẹ́kọ̀ọ́ máa ń sàmì dára jama. آمين gbogbo tẹ́ ẹ bá ti rí wa lẹ̀ ẹ máa tán ìpọ́n wa lé púpọ̀ jù ó ti pọ̀ jù. oye lóòótọ́ la kọ́ yín kí o ṣùgbọ́n ọmọ kéwò kan náà ní wàlúwà lọ́dọ̀ àfa wa. ما شاء الله gbogbo ìta ẹ̀kọ́ yín wà á fi ń pírátìsì kéwù ni. ìta àti ẹ̀kọ́ yìí sọ yé wa bí ẹ̀wà rò bẹ́ẹ̀ àlùbáríkà tí yín náà ní dàrú o. آمين àràmà náà ó tó máa pọ̀ sí i. آمين pẹ̀lú àlùfáà wa pátápátá lẹ́yìn ẹ̀yin sẹ́ni ẹ̀yin o ọlọ́run kò sàlékún àlùbáríkà fún yín. mo kí آمين bàbá wa gbàdá lọ́jọ́ rẹ̀ yín máa lékún sí i. آمين àlùfáà wa tápáwí ọlọ́run ní gbá yín wọlé. آمين àlàfáà rí àfa àgbànú nbọ̀lá àfa àgbò ní dé sí èdè wo lẹ́ẹ̀ dé lónìí oye mo kọ́ ẹnìkan ké onímàgbọ́n gara ni kílẹ̀ gbé yìí. gara tọ́ ó wá jáde sànàwí mbẹ́ ó ti wá lọ dálé ké ó lẹ̀ sílùú wọn nísìnyí. wọ́n sọ fún mi ó ní gbogbo àwọn ọmọ gara táwọn ń kọ́ ń ké àdàbíyà gbogbo wọn jẹ mi lọ sọ wọn lábẹ́ àfa àgbà ó kárí ayé. ما شاء ilé الله kan bẹ ńlọrin wọn yìí kéwú ládàbíyà wọn yìí gbà fọmọ wọn kó wádàbíyà bàbá wa sọ lẹ́nu wọn jáde pé pẹ̀lú ògùn Ọlọ́run oye èmi náà lọ́mọ kéwú nílé wọn bàbá sì lọ́mọ kéwú mẹ́. لا إله إلا الله níjọ́ tá a fa àwọn atẹ́rẹ́ wá sọ́dọ̀ mi naam. ó wá kankan nu ọmọ ilé náà sọ́dọ̀ mi òní ń ṣe wáàsí tí wọ́n ń jí mọ́ wọ́n ń ṣe wáàsí jí mọ́ lọ́wọ́ àfáà náà àfáà tó mọ wáàsí ṣe ọmọ ilé wo ni àwọn ọmọ ilé báyìí àfáà láàyè láàyè lọ́la ọ̀rọ̀ tó alájàgbà ti sọ ti ṣe ọ̀rọ̀ bàbá rèé. ó ní lẹ́tà ń lára jágbó ní lọ́mọ kéwù nìyí ọmọ kéwù ti tún débẹ̀ náà Ọlọ́run adúpẹ́ o الحمد ẹ لله sọ pé alihamudulilayi الحمد kò لله lẹ tápà bẹ́ẹ̀ ọmọ kéwù alájàgbà wọn kún bẹ̀ kán ní ما شاء الله ìlú ẹnì kọ̀ọ̀kan ò ní parẹ́ mọ́ wa lọ́wọ́ آمين ìgbẹ̀yìn alásàlátù wa lọ́wọ́ jádùn ayé gbà o آمين ìgbẹ̀yìn àwọn alága ẹ̀ ní dààmú o آمين àwọn afa wa stability stability ojú kò mẹ́ni ما شاء ọlọ́run ní gbà wọlé إمام أول baba afa wa ibrahim Alasọ. ọlọ́run kò sàlékún àlùbáríkà rẹ̀ آمين baba wa àgbà baba wa murtado رحمه الله ìfẹ́ baba yẹn fẹ́ràn abo oníyẹ̀dú púpọ̀ kéèyàn bá nífẹ̀ẹ́ àfọ ọmọ ẹni bí ti máa rí ni gbogbo ẹ̀yin òbí tẹ̀ fẹ́ràn àfa ọmọ rẹ ò lè jáfa ọgàn tara rẹ ni àfa yẹn wàhálà yẹn ti pọ̀ jù ọtọ́ fà fọ ọmọ kéwù rẹ àfa tó fún ọlọ́mọ wàhálà rẹ ti pọ̀ jù àti wàlímọ̀ ṣèkílẹ̀ mẹ́wàá ọ̀hún gbá ọmọ rẹ wọlé nu wàhálà àfa ọmọ kéwù ọmọ rẹ kò gbọdọ̀ pọ̀ jù lọ́dọ̀ rẹ bọ́mọ rẹ ti ń ṣe ídímẹ́ẹ̀nì wọn ló máa lọ ṣe ídímẹ́ẹ̀nì àlùbáríkà yẹn wà jáde sára ọmọ rẹ àlùbáríkà yẹn ló jáde yìí o الحمد لله bàbá tèmi náà báwọn náà ti rà lọ́dọ̀ ní ẹgínú bàbá mi ò forí irú ṣù báyìí tí má ní bàbá ẹjẹ ń bá yín rú lọ wọn ni mo ní ẹjẹ ìjọba dọ̀ fà mí àfà tiẹ̀ ni àfà tèmi náà ni àjọkẹ́ ń bẹ̀ ni bàbá mi ò wà forí irú ṣù لا إله إلا الله bàbá tó wà ní 85 wọ́n wà rìṣù sórí pẹ̀lú adìẹ wọn ni ẹjẹ ń bá yín gbé má gbàgbé lọ jẹ́ ń gbé lọ fúnra mi wọ́n wà forí irú ṣù lọ wọ́n tún wá ń kó láyé ní ìṣù tí mo gbé bàbá rẹ̀ má gbàgbé ó bá ń gbé lọ o ọlọ́mọba kẹ́wùgbọ́n bàbá náà آمين bàbá wa murtada ọlọ́mọba wa kẹ́ wọn آمين ọlọ́run kí àwọn tó bí àwa náà آمين kí àwa ìyá dáadáa شاء tó bí الله àwa Musa ìyá náà dáa púpọ̀ bisimilayi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد náà tọ́pìkì tẹ́ ẹ fún wa káwá bẹ̀rẹ̀ wá sí báyìí. àfàwà khairul huda al-adabi ọlọ́run ní gbà yín wọlé o آمين alibarika náà máa pọ̀ sí i آمين alibarika àfàgbò ní kú lára yín آمين ọlọ́run ẹ̀yin tá a dárúkọ yín wo yín náà la dárúkọ ẹ yín má o bínú afẹ́ lọ bí gambling. torí àsìkò ee tọ́pìkì tí ń jà lọ́wọ́ tó kó bàlù tá a wà yìí naam ni wọ́n fún wa yìí ẹ̀hẹ́n. wàláhì tàláhì ó kó bá nàìjíríà tó kó bá nàìjíríà tọ̀. tá a bá sì padà ń bẹ̀ bí nàìjíríà ó ti máa rí nílùú lọ ee torí kìí ṣe pé àwa nìkan là ń ta gambling àwọn ìjọba gan ń ta ha ìjọba á sì ń pọnmi sẹ́yìn odò rẹ̀
wọ́n pọn mi sí. àwọn ni wọ́n ń pa láró ìjọba gọ́ọ̀mẹ̀ntì ń pa láró wọ́n ń gbé wa lóríṣiríṣi ọ̀nà lórúkọ oríṣiríṣi. orúkọ náà ò sì jọra wọn. kò jọra wọn o kò jọra wọn. ṣùgbọ́n kí ni náírà Islam lórí ẹ̀ Naam. àti kí ni ìnira tí gambling kó báyé La ilaha illallah. tẹ́tẹ́ títa kìmọ́rù. fìtínà tó kó bá lu yìí ó là kọ́kọ́ níbo ló ti wá wá tẹ́tẹ́ yìí bẹ̀ látọ̀dọ̀ ṣètáàlì èṣù gangan ló introduce ẹ̀ sáyé Allahu Akbar. torí ọjà èṣù lójoojúmọ́ ni pé ẹ má tó sí o a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ọlọ́ni aṣ-ṣaitanu ya'idukumul fakr. الشيطان يعدكم الفقر. ya'idukum al-faqra. الشيطان يعدكم الفقر. ṣètánì ní fáìlì. ما شاء الله. والمفعول لابد أن يكون منصوبا. الشيطان يعدكم الفقر. الشيطان يعدكم الفقر. الشيطان يعدكم الفقر. ما شاء الله. ويأمركم بالفحشاء. والله يعدكم مغفرة منه وفضلا. والله واسع عليم. والله واسع عليم. والله واسع عليم. ọlọ́ni aṣ-ṣaitanu èṣù tá ń rí yẹn. يعدكم الفقر. àdéhùn tí ó máa ń sọ fún mi ni pé ẹ má tòṣì ẹ múra. ilé àràgbé mà láyé. àràgbé ni o. bọ́ọ̀ bá tira ọ̀ lédi nǹkan kan ṣe ń bẹ̀. الشيطان يعدكم الفقر. wọ́n máa sọ fún ọ pé mọ̀kálẹ́kì náà ní sọ́dẹ̀ yẹn. ṣé di àfáàní wo ti ní lárí. ṣé wẹ́dà lọ́ọ́ fi dé yẹn. ṣé iṣẹ́ ọjà tó ń ta yìí náà lọ́ọ́ fi jẹ́ nǹkan. الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء. ọmọ wa pa yín láṣẹ ya'idukum láti fi wá àdá ya'idu ya'idukumul faqra wa ya'murukum bil fahsha. ويأمركم بالفحشاء. ọmọ wa pa yín láṣẹ gbogbo jágbajàgba tí ó dá nínú àṣẹ rẹ̀ ìkànnì alikimar. Masha Allah. nínú fàṣáì ìkànnì tẹ́tẹ́. tẹ́tẹ́ jẹ́ kan. èṣù ló introduce ẹ̀ sáyé. olóògbé wa. ọmọ ilé mi ń bẹ́ ń sìn ọmọ ń ta tẹ́tẹ́. bàbá ń ta tẹ́tẹ́. ìyá ń ta tẹ́tẹ́. ẹ̀gbọ́n ń ta tẹ́tẹ́. àbúrò ń ta tẹ́tẹ́. الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء. ọmọ wa tara wọn wà nígbà bí bàbá bá tòṣì ọmọ bá tòṣì tí ìyá tòṣì ọmọ ò tún gbọ́dọ̀ àyìnbá àtìrẹ́ndìrẹ́ yín ó tòṣì ni. ويأمركم بالفحشاء. èṣù ni ó wàá tàn yín lọ síbẹ̀ ni yóò tàn yín lọ pé ẹ máa lọ ta tẹ́tẹ́. ẹ lọ ta. tẹ́tẹ́ yìí wà á dẹ́jẹ̀ la ilaha illallah ẹ bá rí ìyá mi tán máa fún lówó ọbẹ̀ pé gbà lọ fi bá ń fi ṣe bẹ̀ yóò wàá lọ fi ta tẹ́tẹ́. pẹ̀lú jáàbù. ìyá kan bẹ ní ọ̀dọ̀ wa ní màgbọ́n èmi ò ti fún lówó mọ́ ìyá yẹn máa rí pé tálíkà ni bá tó wà máa ẹgbà ìfìlẹ̀ kan níjọ́ tí mo wá ká ọmọ di bàbá Ìjẹ̀bú wọ́n sì ń yọra yín yọ lọ kẹ́tẹ́kẹ́ èyí sì ń sọ wọn wọ́n á sọ fún dẹ́rẹ́fà mi ní páàkì jẹun wọn tí àìfẹ́ ṣe ẹ bá fẹ́ ẹ bá ń ta tírí dàrẹ́ẹ̀tì kò ní dàrẹ́ẹ̀tì síbi tó dà wọ́n tó ń ta tún ṣùọ̀ kò ní ṣùọ̀ fún ọ ó lè ṣùọ̀ fún ọ bí. الشيطان
يعدكم الإنفاق ويأمركم بالفحشاء يأمركم بالفحشاء ويأمركم بالفحشاء. torí bẹ́ẹ̀ ń tọ́ bí tẹ́tẹ́ náà ní khawfu al-fakri wa khawfu al-fakri أوقع في الشرور وكوف الإفك أوقع في الشرور ألوف الناس هذا الزمان في هذا الزمان ألوف الناس في هذا الزمان أوقع في الشرور وكوف الفك أوقع في الشرور كما باتوسي ó wá kó àwọn èèyàn sínú aburú. ألوف الناس billion people. في هذا الزمان nínú gbàtà wà yìí. ألوف الناس في هذا الزمان وكانوا دائما بين الرجاء ayé rẹ̀ ń jò lọ tẹ́tẹ́ ló ń ta. وكانوا دائما بين وجائي ọmọ 20 years mo fẹ́ jẹ. وكانوا 30 years mo fẹ́ jẹ. دائما 40 years mo fẹ́ jẹ. بين وجائي okù wọ́n kánú mo bá tẹ wá yìí. وكانوا دائما بين الرجاء ojoojúmọ́ ó fẹ́ bọ́ sí ó fẹ́ bọ́ sí. لأخذ المال من دون الدمان owó tó kó síbi kan fẹ́ لأخذ المال من دون الدمان كبار شأنهم في كل وقت tẹ́tẹ́ ni gbogbo ìṣesí àwọn èèyàn lónìí. وكانت شغلهم gbogbo àsìkò ní ẹlòmíì ṣùgbọ́n ẹlòmíì ò ní brain tí rò láyà àfi tẹ́tẹ́. حال الأمان àṣetánì ti bà tí wọ́n jẹ́. وكانت شغلهم حال الأمان. gbogbo àníyàn wọn ni pé àníwọ̀n jẹsẹ̀ mo gbọ́dọ̀ jẹ ni. fàdé ìdáná hàn. dùyúnú ládà rìjálì. بدون الخوف في كل مكان. ما شاء الله. بدون الخوف في كل مكان. ìṣesí àwọn èèyàn wá ní. ديون لدى الرجال. ìṣe wa pọ̀ káàkiri. torí bó bá yáwó lọ́dọ̀ eléyìí ẹ̀rù kò fẹ́ fi ṣe dáadáa ní ńlọ fi ta tẹ́tẹ́ ni o. بدون الخوف. afáàtàkùn ẹ̀dá kò tó lọ́n 5,000 ẹ̀dá màá rí yín títí rọ̀lẹ́. ó ti sírò ẹ̀ pé òun ó jẹ 500,000. wèrè. nọ́mbà kan máa jáde nírọ̀lẹ́ yìí. nọ́mbà yìí ni ó máa sọ kàtà tó jẹ́ kó lọ bí iṣẹ́ kò lọ bí iṣẹ́ mọ́. fàdé ìdáná. nọ́mbà ní sọ nọ́mbà lọ́tún. ديون لدى الرجال. fàdé ìdáná hun ìṣesí àwọn èèyàn ni. ديون لدى الرجال. ó gba gbèsè káàkiri lọ́dọ̀ àwọn èèyàn. بدون الخوف ẹ̀rù ọba. في كل مكان. fídíò. بدون الخوف في كل مكان. وليس لهم مكاسب من حلال. àwọn onítẹ̀tẹ̀ ṣiṣẹ́ problem tó kọ́kọ́ bínú. يظنون الفلوس. tẹ́bá ti rẹ́ni tí bá ti ń ta tẹ́tẹ́ wọ̀nyí ṣiṣẹ́. وليس لهم مكاسب من حلال. bẹ́ẹ̀ bá gbé mọ́tò fún ẹ mọ́tò ń ṣàgbákò. وليس owó tó bá kó ń kó fi lọ ra ìjọ fi ṣe mọ́tò rẹ tẹ́tẹ́ ní ìta. مكاسب من حلال. ọba ti ní mẹkáníìkì tó ń bá kíní pépà tẹ́tẹ́ lọ́wọ́ ẹ̀ tètè gbé mọ́tò rẹ kúrò lọ́tọ́ yóò sọ ọdún lọ síbi. وليس لهم مكاسب من حلال. bílànà ló bá ti ń ta tẹ́tẹ́ àgbákò ní tẹ́lẹ̀ àwọn tẹ́lẹ̀ tìrì wọn. يظنون àbáwọn sẹ́dá mo fẹ́ rí yín o torí ọlọ́run símúlẹ̀ rí owó oṣù mẹ́fà rẹ̀ yìí tí. lóòótọ́ lẹ̀ tí ì jẹ́ owó yóò tí ì díù. owó yóò tí ì díù. símúlẹ̀ rí owó oṣù mẹ́fà next year. mo kàn fẹ́ sáré lò fún kankan ní ìlọ fi táyé tẹ́lẹ̀ ní o. وليس لهم مكاسب من حلال. wọ́n yẹ tẹ́gbẹ́ nù lé.
يظنون الفلوس ọmọ tí wọ́n bí wọn èyí tẹ́gbẹ́ من المجان يظنون الفلوس من المجان. wọ́n wá káǹtì owó sí pé free ni agbọ́lọ́dún iṣẹ́ wọ́n á dá mi mọ̀ ẹni tẹ́ tí wọ́tọ̀ lówó ń kọ̀rọ̀ tí wọ́n á lọ ọ̀nà fẹ́ ń sà nínú kalẹ̀ mo fẹ́ owó kan máa jáde fún mi nísì àti ẹ̀tún dúpẹ́ ẹ̀ sọ pé alhamdulilayi. alhamdulilayi. wọ́n já àwọn wèrè sí mi nísì nígbà kalẹ̀ ń tèrè wèrè káàkiri. wọ́n lé wèrè àwọn náà di wèrè tán. àgbà ace nọ́mbà. búrẹ́dì wọ́n fún búrẹ́dì. nọ́mbà wọn àtẹ̀lé wèrè lẹ́yìn búrẹ́dì nọ́mbà àwọn náà àwọn kan wọ́n gbẹ́sẹ̀ pé àwọn ò lè ṣiṣẹ́ ọ̀lẹ́ ni wọ́n àwọn náà wọ́n ń ṣe bí wèrè. kálí wọ́n bèrè nọ́mbà. kọ́mọ láìláìlá ìkan bẹ̀rẹ̀ ló bá ti jí láàárọ̀ báyìí ní ìwà jáde wọ́n ké torí dàrẹ́ tún sùọ́ yìí máa ní káàkiri àdúgbò ẹ wá gba nọ́mbà torí dàrẹ́ tún sùọ́ ó sùọ́ fún wọn ni wọ́n ń tàfẹ́ yà torí dàrẹ́ tún sùọ́. وليس لهم مكاسب من حلال يظنون الفلوس من المجان يظنون الفلوس من المجان. أساس البيت مقفود بحال أساس البيت مفقود بحال. mara tẹlifíṣàn lẹ́sẹ̀ mẹ́rin yẹn ara kìíní sí LG malora wàá gbé kìíní yìí dákú fún mi 500 naira mo yẹ sì ta lówó gidi ìtàkùtà ní sáré ta nígbà tẹ́yìn wá sáré bá ń pẹ́ alájẹ tó ẹ̀dá kòtò ẹ̀ wá wo kìíní yìí mo sì tẹ̀lé bá sọ̀rọ̀ ní ẹ̀wọ̀ kìíní yìí mo ní kìíní yìí tẹlifíṣàn ilé rẹ̀ alájí mo ní kí ló dé mo ní ìdíwó kẹ́kẹ́ ẹ̀ǹtì ọtún bẹ́ẹ̀ ta tẹ́tẹ́ àbí ó lọ ajídé ní alájídé fún fàdúrà náà wọ́n bá bá jẹ ní sàdé yẹn nísìnyí ọ̀ lè dè yẹn. asáàsùn bẹ́ẹ̀tì mafukudun bihali. Allah gbogbo nǹkan kó sílẹ̀ náà fi dírẹ́sì ilé lójú ẹsẹ̀ ni ó tánú ilé rẹ̀. rihanu lilqimani ala al-inani. rihanu lilqimani ala al-inani. ẹ dàgbà jama ash-shaytanu ya'idukumul fakra. ash-shaytanu ya'idukumul fakra. Masha Allah. wa ya'murukum bil fahsha. gbogbo ayé ẹ má tẹ̀lé sùnmọ́. èṣù oníjẹ ẹgbẹ́ ẹwọ bí Nàìjíríà ti dá torí èṣù. kówó ò dúró síbi iṣẹ́ mọ́. tẹ́tẹ́tẹ́tẹ́ àwọn àṣẹ oríṣiríṣi ọ̀nà ni wọ́n gbé gbà. àwọn nígbà ibi títẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ nílùú ìta kọ́kọ́ bá oní kàlùkàlù àti pool. kàlùkàlù àti pool. ẹni Allahu Akbar. Allahu Akbar. èmi wà nílé kéwú lọ́dọ̀ àwọn Sumratul Mu'min ọdún mẹ́wàá ni mo lò ń bẹ̀ kí n tó wá dọ̀ bàbá oníyẹ́gí lọ́dọ̀ bàbá wa Abdul Karim Kẹgbẹ́gbẹ́ lámòwò mo wá fẹ́ gbowó aṣọ ọdún mo fẹ́ fi kọ́ yín lẹ́kọ̀ọ́ ni o níjọ́ náà àwọn ọmọ tá a jọ ń gbélé kí àtàwọn ọ̀la fẹ́ ra aṣọ ọdún a sì fẹ́ kó jágbádá mo wá fẹ́ lọ gba 5 naira nígbà náà 5 naira lábẹ́ fi ra aṣọ àtàgbádá àti gbogbo àkíníran 5 naira ni ó parí ẹ̀ mo wá rìn látàmúwò lọ sórílẹ̀ láwọn òbí mi wọ́n wá fún mi 5 naira mo tún wá nípa yẹn wọ́n ń darí bọ̀ amọ̀dé my 2 níbi bíríìjì my 2 yẹn láti sọ̀kalẹ̀ bíríìjì yẹn gẹ́lẹ́ báyìí mo bá rí 1 naira jọ̀hún àbí tí wọ́n náírà mẹ́kọ̀ọ́ àbí 1 kọ́bọ̀ 1 naira náà ni tó máa funfun báyìí tó fún mo bá he orí pẹ̀lẹ́ báyìí orí fúlẹ́fúlẹ́ báyìí mo wá fẹsẹ̀ fọ́ ó mọ dáadáa n bá lọlé bàtà wọn fẹ́ délé mo rí owó tí mo rí èyí kíní ibi táwọn èèyàn máa pé sí i ọdún náà ọjọ́ ìwọ̀n ta tẹ́tẹ́rì àkọ́kọ́ tí mo ta nù. mo níbi táwọn èèyàn máa pé sí i kí náà máa ń ṣe ń bẹ̀. wọ́n ní wọ́n ń sọ wọ́n máa sọ owó sínú kíní kan wọ́n á fa àbúrò báyìí. ó dà kálukálù ló wà wọ́n ní èmi náà wọ́n náà èyí tí mo he yìí wọ́n fi ta kéré lónìí mo bá wọ bẹ̀ ọ̀n bẹ́ẹ̀ jọ náà yìí mo bá jù sínú ẹ̀ mo bá fa gbìrì
bí mo ti fà bíi ló bá dé gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ ní máa ń yàwó yìí wọ́n á jẹ 20 naira níjọ́ náà sóni bíi 200,000 20 naira àjọ náà àní 5 naira mo fẹ́ fi ra sọ báyìí rán náà yẹn máa ń bọ̀ mí lọ́gọ́ lucky boy àṣẹ ìtọ́nu yà yín dùkú. الشيطان يعدكم الفقر bàbá jáwọ́ mi ọ̀ tó sì gbẹ̀yìn mọ́ ẹgbẹ́. ويأمركم بالفحشاء. wọ́n á di owó yìí fún mi wọ́n ti sínú àkùbá ìbọn wá gbé àwọn check me wọ́n ń sáré gbà mí lọ́wọ́ owó tí mo fi jẹ́ 20 naira. owó mo délé sẹ́wọ̀n kí mo ti délé kí ló yẹ kí n ṣe wọ́n lọ mọ́. kí n mo jókòó àṣetánì wọn bí ọ̀dà. الشيطان يعدكم الفقر mo jókòó báyìí dé ṣètánì délé. يعدكم الفقر. wá sọ fún mi mo ti jẹ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí kàmú ní bára kọ́dúrọ̀ máa ra kí ni jákẹ́tì òkè báyìí mo wá ná gbogbo tí mo ra mo bàtà ní ẹlẹ́ni sọ́kọlọ yẹn mo fẹ́ rà tí mo wá rà tán ó wá kó fìlà bẹntigọ́ lówó rẹ̀ ó wá yọ mo ní mo padà lọ lucky boy. الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء ويأمركم بالفحشاء. èmi gangan ló ṣẹlẹ̀ sí mi ṣe wá sí yìí o n fira mi ṣe wá sí fún ọ̀nù ni kọ́ ọmọ pé tó o bá jáwọ́ òṣì ni ó pa ọ́ mo wá fa n bá lọ n bá mú méjì nínú 20 àti ẹ̀ lọ jẹ owó yẹn gbẹ mo ti gbọ́ ọ̀nà ṣe lucky boy náà sílẹ̀ kù mi fọ́ kọ́ mi lọ́rùn àsábùkù ni ó gbẹ yẹ. الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء ويأمركم بالفحشاء. mo bá jọ owó sí i wọ́n ní kí n ju méjì sí i kó lè tètè yá. owó yẹn lè pọ̀. báwo ni méjèèjì ẹ̀mí mi balẹ̀. lucky boy. bisimilayi rahman rahim. ẹ tún ṣe bisimilayi. ẹ tún ṣe bisimilayi. mo bá fa gírì. ló bá jọ. Ọlọ́run. mo tún wọ́n ní àwọn olè ti lọ ní ẹ̀kí máa ń ṣe kí mo bá lẹ́sẹ̀ mo ní kí ló dé méjì máa sáré lọ lépa pàpà mo kó márùn dání wàláì ń lọ ń bọ̀ ó jẹ gbogbo ẹ̀ tán. La ilaha illallah. mo tún wá wò pé irú gbájú ẹ̀ wò lélẹ̀ tí n bá tiẹ̀ wà ní jẹmọ́ máa jẹ 20 àyàn padà mo bá wọ aṣọ ọdún. الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء ويأمركم بالفحشاء. wá sẹ́yìn náà bá lọ mo kọ́ méjì lọ gbàtó yá ló bá di láwù ó wá jẹ ogbè tán. àti bá bí ẹran wá sọ. wọ́n dúró. àwọn tó kí lọ́kì kan. mo wá rẹjú kan kò sí lọ́kì mọ́ mo wá rẹjú kan iwájú kàlùkàlù báyìí mo wá làágùn mo wá pe ọkùnrin mi ní kó dàkú torí ọlọ́wọ́ dákun ṣàánú mi. wà á sọ dùn mí. الشيطان يعدكم الفقر الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء ويأمركم بالفحشاء. tí o dá mi lóhùn wọn á mú ẹsẹ̀ ń bá kó tí kálukàlù gbígbígbígbí. bá ń gbọ́wọ́ mi. wọ́n bá kó lùtì mi èmi náà fi lucky boy. wọ́n wá nà mí náà wọ́n gbé mi síta ní lucky boy kẹ̀. wọ́n á dúró picnic ti rí ni ó dijọ́ ọdún gbogbo àyẹ̀kú tajọ́ la wọ́n daṣọ ọdún mi ṣe ń wòran ni ni wọ́n lọ láyéláyé mi àti aburú ni kí ni tá máa dà yìí. الشيطان ọdún ló sí. يعدكم
يعدكم الفقر ẹ̀kọ́ tó kọ́ mi nù ẹ̀kọ́ tẹ̀mí kọ́ mẹ́nu o. الشيطان يعدكم الفقر. èṣù òní kò ní da ọ̀ lè gbọ̀nà òsì kọ́ jẹ́ yẹn. bàbá ọkọ mi ò rówó aṣọ ọdún filẹ̀ ìyàwó ló kówó lẹ̀ tó lọ fi ta tẹ́tẹ́ ó tún jí kó. àwọn ọmọ wàhálà sọ wọ̀. ṣé ìyàwó kó wọlé àmọ́ iye ọkọ tí ń jíwó nu pọ́ọ̀sì ìyàwó rẹ̀ peter ọmọ wa ti ẹ dákun bàdá àṣìṣì wọ́n máa tó kó owó ọjà mi máa ṣe pé ọdún nítorí ọlọ́run. ìmọ̀ ṣe pẹ̀lú lé mi wọ́n o máa lọ lé yẹ wọ́n ṣe pẹ̀lú lé mi o. alátìmọ̀tì ẹ̀ lámọ́jú ni bá àbọ̀dọ̀ ṣe pé ló lé yẹ aláwo lọ́la ó sì ti kó. oníṣì ń jíwó tí lọ́ọ́ fi ta tẹ́tẹ́ kò fún ìyàwó ẹ̀ lówó mọ́ tí ẹ ti bàjẹ́ bó bá lọ́n kówó dé ilé tẹ́tẹ́ ní ó parí ẹ̀ sí. ẹ dákun torí ọlọ́ àṣà ìtọ́nù yà ìdòkú. الشيطان يعدكم الفقر masha allah. ويأمركم بالفحشاء wàláhù ọlọ́run ọba ń kọ́. والله يعدكم مغفرة منه وفضلا. ọlọ́run ti àdéhùn tọ́lọ́run ó ṣe fún yín pé ẹ ra foríjì lọ́dọ̀. ẹ ra foríjì lọ́dọ̀ wà bá dàlímà kìfìrà arahama wà lùfọ́dù. وفضلا. ọba ti jókòó tọ́lọ́run tó ń bẹ lọ́hùn rámù dé. والله واسع iṣẹ́ عليم. tọrọ pé kò rí bi lọ yóò rí bi lọ. yóò lọ. tọ́ba lọ fẹ́ dọ́gbẹ́ kan fọlọ́run ọ̀ ní jẹ́yàn mọ́ láyé. والله واسع عليم. nínú ṣẹ̀dá islam gẹ́gẹ́ fúnra ẹ̀ Naam. ipò wo ni tẹ́tẹ́ wà abotiri la kọ́kọ́ clear fún wa o ipò tí ṣẹ̀dá àgbẹ̀ tẹ́tẹ́ tó pé nǹkan kẹ́rì pé nù kúrò àgbà tí kúrò ní ó pè ní al-maisar ọlọ́ni yá ayyuhal ladhina amanu. يا أيها الذين آمنوا innamal khamru wal maisir. إنما الكمر والميسر والأنصاب والأظلام masha allah. رجز من عمل الشيطان فاجتنبوه. tọ́lọ̀ ń penu torí pé ẹgbẹ́ àtọ́lọ̀ ó ní maisir láti bí àlè yusiru ìyàfa lẹ́kún bí kápẹ́ ní masdaru mímí ọlọ́run pè ní maisir wàá pè tẹ́tẹ́ ní maisir ohun rọrùn ohun rọrùn. tó ṣe pé nítorí ọba sọ tẹ́ ń kọbọ̀ síbẹ̀ ẹwọ́ etí mo jù síbẹ̀ ẹwọ́ etí mo jẹ yóò rọrùn ńgbà tó ń bá ń gbà ṣùgbọ́n gbà kò ní ó padà kó bọ̀. àgbákò إنما الكمر والميسر wọ́n ní al-maisiru huwa fi al-lugha min al-yusr as-suhula li'annahu yukhadhu sahlan bighayri ta'ab torí pé owó tá a gbà tá a ní ìdààmú àtọ́gbà nígbà tá a pè é pé ẹ kú oríire o ọjọ́ 100 million ọyá sẹ́ndì 100 naira kó lè fi gbà á. ọ̀sẹ̀ ìdọ̀dẹ́ kò fi gbà á owó tó ṣe wàhálà fún istilahiya rẹ̀ kama qala ibn Abbas radiyallahu anhu ó ní kullu shay'in fihi kimarun min nardi wa shatranj wa nahwiha ó ní gbogbo tó bá ti ní kìmáàrù nù tẹ́tẹ́ nù kò bá jẹ́ lúdò lẹ́ ń ta kí lẹ gbé yìí. lúdò àbí drafti tẹ́ ń fowó lẹ̀ pé ìwọ lọ́ọ́ jẹ èmi ni wọ́n jẹ ìtàn ń pè ní mẹ́sìrì nù. Allah konami ẹja wọn bẹ́ẹ̀. mẹ́sìrì nù illa ma hu bí amina rihan fil khayr ẹnu yìí ti sẹ̀rí ayọ̀ǹda ó ní rihanul khayr àwọn tó máa ń fẹ́ sí sáré ìdíje ni wọ́n bá fẹ́ ṣe wọ́n gbé nǹkan kalẹ̀ fún wọn ní báyìí ni ẹni bá ṣáájú bákan náà kurani competition kurani musabaqatul kurani eléyìí wọ́n fi ń ṣe ní tẹ̀gíbù oríire ni kìí ṣe tẹ́tẹ́ nìyí o ṣùgbọ́n gbogbo nǹkan yòókù tá à ń ṣe kódà bá máa ń gbá bọ́ọ̀lù tá máa gbá o tẹ́ ẹ̀ máa fi ta tẹ́tẹ́ nìrí bú ní bẹ́ńdì ẹ̀ olúwa ò yọ́nú sí i òfin rẹ̀ okumuhu li islam al-maisir muharram. èèwọ̀ ni. aramu ni gangan. aramu ni o. binasil qur'an walaw summiya bi ghayri ismi kódà tá à ń bá pè ní tẹ́tẹ́ oríṣiríṣi wọ́n pè kalo naira bet kings bet baba jẹ̀bú wọ́n tún ta kan ní sísá máa ń tẹ̀ kára yìí. ajafọ́nù. ìyànkọ́ ajafọ́ kọ́ lò ìkànnì tó máa ń tẹ̀ báyìí sí bíi tap.
bẹ́ẹ̀ni bàbá ẹja. gbogbo ẹ̀yin ìyálẹ̀ tẹ tap ẹ sọ́ra o. ẹ ń tààbù. ẹ wà ń bẹ̀. إنما الكبر والميسر. olótú wa ń tà ń ṣe tap wọ́n mọ̀ lọ́ọ́ jẹ ayé rẹ̀ ó bàjẹ́ gbẹ̀yìn ni o. gbogbo àwọn olówó wa ibà rí wọn tá bá páàkì mọ́tò ní Kẹjà ní tap náà lọ ta ọ̀pọ̀lọpọ̀ ń fi odidi ilé rẹ̀ ta ẹlòmíín fi mọ́tò rẹ̀ ta ó gbé mọ́tò lọ ni yóò sì rìn sẹ́wálé bó la ń lọ a nílùú ń bàjẹ́ gbogbo àwọn. tap náà fi ń ta níbi ìnàmẹ́lì mẹ́rin sí wọ́n ti múlẹ̀ lọ iná yẹn ti lọ iná yẹn ti lọ iná yẹn ti lọ. لا يا لوزي من عمل الشيطان الله نعم الله امر الله لا تممو wálé mẹ́hìn sílò àti tẹ́tẹ́ títa wálé ansọ́ọ̀bù àti ẹbọ ṣíṣe bákan náà àti ká máa àti yẹ̀mí wò ká máa fi ẹ máa lọ da kínní kan lẹ̀ kó máa lọ́wọ́ nǹkan bẹ́ẹ̀. ọlọ́wọ́ kò wọ́n yẹn nàdà wọ́n ní òdà. ẹ̀wọ̀n tó lọ ọlọ́run ní ìdọ̀tí ni. inú iṣẹ́ ìṣúná ẹgbẹ́ lẹ́ka pé sùn ní àṣẹ ìtọ́nù yẹn ní kò lè fa kíra. ọlọ́run ní rígi sún nínú àmọ́ ìṣe ìtọ́. ọlọ́run ní fàgísẹ́ nìbú ẹ lọ jìnà sí o. ẹ̀dàgbẹ́ bá kéwù. alákùn tó filẹ̀ wù kálí bá jèrè ajẹ́pẹ́ni tí máa ń ta tẹ́tẹ́ kò lè jèrè. Masha Allah. ẹ̀wọ̀n tó ọlọ́ni la'allakum tuflihun la'allakum tuflihun. iṣẹ́ tí sì máa ṣe innama yuridu shaytan. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر. ọlọ́run ní iṣẹ́ tí Ṣẹ̀tánì máa ń ṣe ó fẹ́ dá ọ̀tá lẹ̀ láàrin torí pé ẹni tó fowó lẹ̀ tọ́ ọ jẹ ẹ̀ ní sọ̀rẹ́ o. nígbà tí ó gbé 100,000 kalẹ̀ ìwọ náà fi 100,000 kalẹ̀ ọwọ́ àjọ 100,000 tiẹ̀ ìwọ rẹ̀ nínú ilé òun sunkún lọ. إنما يريد الشيطان àkọ́kọ́ látara tẹ́tẹ́ ìméjì ó dọ̀tá. أن يوقع بينكم العداوة والبغضاء bákan náà ìkórìíra ó ṣẹlẹ̀. ويصدكم. wèrè tó jẹ mí lónìí lẹ́yìn olùsíwèrè àmọ́ tó fi ń pawọ́ wèrè bó ti jẹ mí láyìn náà nìyẹn. ويصدكم عن ذكر الله tẹ́tẹ́ ò ní jí ọ kírun. وعن الصلاة. gbogbo ẹni tí máa ń ta tẹ́tẹ́. ẹ lọ wò dáadáa. òye kó ẹni kan wọn kó bá lu ìdébi pé orí fóònù rẹ gangan ní láyé kó ń yàrá rẹ. ọ sì máa tán bẹ́ẹ̀. ọmọ ta tẹ́tẹ́ ń bẹ̀. فهل أنتم منتهون فهل أنتم منتهون. ويصدق عن ذكر الله kò ní jẹ́ ẹran tí ọlọ́run. وعن الصلاة. ẹni tẹ́tẹ́ ò ní ṣàdúrà. ìran ti ṣàdúrà lẹ́yìn kọ́lọ̀ jẹ́njẹ́. ìjọba nìkan bá mi lé onímọ̀dírù. ẹ̀dá kò ń fẹ́ rí tó bá sì wọlé ọ̀kadà ló máa ń wá right. yíkó yóò tẹ̀lé kí n bá ń ṣàdúrà kọ́lọ́njọ́ máa rí. ó ní mo wá èyí tí mo sì gbà tí n lò yìí ó ní mo gbà ní hypothesis mo wá fẹ́ ra tèmi mo wá fẹ́ kẹ́ bá ń wo Quran nọ́mbà tó bá le tó bá dáa tí n bá ti jẹ́ má ti fi jẹ́ òun ò jáwọ́. máa jáwọ́ mo nínú Kùránì nọ́mbà kí o gbọ́dọ̀ ẹ̀rí wà láì tàbí tó kò sí njọ́ náà mo ní kí n wo nọ́mbà fún iná Kùránì ẹ tẹ́wọ́ yín pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní jẹ́tẹ́ ikú ló bá dìde kàbàkàbàkàbà mo dúró ní ìní ẹsẹ̀ pé náà ìpínlẹ̀ wá wà ẹ wá ní kí n wọnú Kùránì fún kí n máa ń wo nọ́mbà Kùránì kẹ́ fi jẹ tẹ́tẹ́ bàbá yẹn dì sí mo mọ̀ lórílẹ̀ yìí mọ̀ ní káàdì sí. gbogbo onítẹ́tẹ́ wọn èyí ní ìjókòó tẹ bá wà wọn tán máa ta púùlù ńjọ òun gbà tó bá yá ojú wọn wà ní rakọrakọ wọn sì máa ń kówé káàkiri ní ntẹ́rẹ̀ ẹni bí tó máa kówé kiri newspaper bí àwọn ẹ̀mẹ́ òye sì máa yẹ kéde pé nǹkan tó dà ń bẹ̀ tẹ́tẹ́ ní nǹkan nú ẹ̀. فهل أنتم منتهون.
gbogbo yín àtọmọ tí ń ta àtìyàwó tí ń ta àtẹ̀bí tí ń ta ẹ lọ jáwọ́ ń bẹ̀ ọlọ́run ṣe é jáwọ́ àbẹ́ ní jáwọ́. فهل أنتم منتهون. ẹ̀rọ pé Stephen ọlọ́run gbá ń bì ìbí máa ná ìntàwù ẹ jáwọ́ ní wí o. إن شاء الله. Stephen amúlẹ̀ ń kárí nu ó túmọ̀ sí pé ìntàwù ẹ lọ jáwọ́ bẹ́ẹ̀ bá jáwọ́ ẹ̀ ní ṣàṣeyọrí. Gbogbo ọ̀tọ̀ ń wò mí Nàìjíríà ló wà ní o Amẹ́ríkà ló wà ní ìlú kan ló wà ní lọ jáwọ́ tẹ́tẹ́ bọ́ bá ta tẹ́tẹ́ l'Amẹ́ríkà ọ̀ ní mú nǹkan kan wálé. إن الكمار لدى الإسلام محروم wọ́n lọ já lọ lẹ́yìn mi ti ṣe tán o. وإنها فتنة البلدان والنقم. bẹ́ẹ̀ni fitinatu lé ní. وإنها فتنة البلدان والنقم. bẹ́ẹ̀ni. أدعوها قد غلت fitina tẹ́tẹ́ kárí ayé ni. في كل آونة عمت فقيرا غنيا فيتنصرم. bẹ́ẹ̀ni. عداوة وكذا البغضاء تذعرها بين بين البرية والكسران يزدهم. يصد عن ذكر رب الكون بالشغل. ما شاء الله. أموال في محك في الناس والنعم. àmúwálò fi gbogbo ẹni tí máa ń ta tẹ́tẹ́ bó bá ní bílíọ̀nù tẹ́lẹ̀ yóò dòlù sí gbẹ̀yìn ni. بطالة. nínú tí máa bí bàtọ́ọ̀lù àtọ́ ẹni tí máa ń ta tẹ́tẹ́ ò ní ṣiṣẹ́. بين أفراد من البشر. gbogbo àwọn ọmọ tẹ́ẹ̀rí tó ń ṣe bíi union káàkiri kiri ẹni pé wọ́n ń sọ̀sídìí wọ́n bá gba owó títì tán níbo náà máa kó lọ. ثم الكمول. wọ́n ì lásọ lọ́rùn. ثم الكمول. èrè tí wọ́n máa ń jẹ́ níbo wàhálà tí wọ́n ń ṣe ní kànákàn ní kàtà máa ń jánu láìlọ́nù báyìí. أجامو. alájàmù nìkan. ثم الكمول بدا والغر والوهم. èyí tẹ́tẹ́ máa bínú ni. ثم الكمول بدا والغر والوهم. tẹ́tẹ́ òbí alẹ́kùnmúlù yìí máa kunu nù. oye aluguru tẹ́tẹ́ òbí ẹ̀tàn wàlíwáhámù yẹ tẹ́tẹ́ òbí ròyìnròyìn ajẹ́ mo láti jẹ orí mo láti jẹ lọ́wọ́ wà lọ́ọ́ kù sí. أرزاقهم بكيال في مجالتهم لا قد فيه أموالهم. barakallahu fik. آمين. oye. o tó báyìí náà aago 12 la tó wọlé lóru àná. bẹ́ẹ̀ni. Inshallah. alhamdulilah. alhamdulillah. ọ̀rọ̀ ọlọ́ni ẹ jáde wàhálẹ̀ antum. وهل أنتم منتهون فهل أنتم منتهون. má sì jẹ́ kí ní kan tàn ọ́ torí pé ọgbẹ́gbẹ́ nìkan jẹ́ 100 billion. ìwọ náà wàá múra sí i. yàwó àwọn tó ta tẹ́tẹ́ ní èdè Now. 500 billion ni wọ́n. No. ẹnìkan wá jẹ 100 billion èyìnbó sọ́ọ̀tì ní àbájẹ́rì. Èbó never lose. mo fẹ́ kẹ́ ẹ fura kínní kan nínú tẹ̀mí fura sí Now. nígbà tá a wà ní kékèké lámúwò yẹn níbi tí yí kàlùkàlù ti gbówó mi lọ kò dé dáfúlẹ̀ kàlùkàlù o tí ò jẹ lásán dújọ́ rẹ̀. bàbá ẹ rántí. àyírántí kò ṣeé gbàgbé. ìjọ tí mo dá mu o tí mo lọ kí chief mama mo Akínolú mo ṣe bọ́lẹ̀ ni mo lè tẹ́tẹ́ ó ti parẹ́ mo ní alhamdulilayi tó lọ pa tẹ́tẹ́ yìí rẹ̀ torí ìmọ̀ nígbà kan ti máa kọjá mẹ́rin mọ́ kí tàbá tí a dá síbẹ̀ ni ilé tẹ́tẹ́ tí ò jẹ́ aṣọ ọdún wọ̀lì kọ́ ló máa parẹ́ ọlọ́sìn padà parẹ́ gbogbo omi tí tẹ́tẹ́ wà Nàìjíríà lọ́kọ́ pa gbogbo ẹ̀ rẹ̀. Àmín. ẹ sàmì ẹ̀ dáadáa jàmbá àmín. torí wọ́n ń kó báwọn èèyàn púpọ̀ ìwọ náà pa tẹ́tẹ́ rẹ̀ nú ẹ̀mí rẹ̀. parẹ́. mọ̀tò ibi tó ń yọ ọmọ yọ wọ bẹ̀ à ń rí o. bẹ́ẹ̀ni. àwọn àfa náà yìí àkọ́tà àwọn àfa kan bẹ. bẹ́ẹ̀ni bàbá ọlọ́run ọmọ kí o mọ wá. àfa àti ntá tún sú ọ kò lè sú ọ̀fẹ́ láyé tó fi kú. Àmín. bàbá yẹn gbọ́n tó wí ni ọlọ́run ọmọ kí o mọ wá òun lọ́mọ ta tẹ́tẹ́ ó máa sí fìlà yóò kàn wọlé báyìí. àwa gẹ wọlé. àárí. tani ń ṣe jama ń ṣe rẹ̀ náà ń ṣe rẹ̀ ń ṣàtìbọ̀tá rẹ̀ ẹ jẹ́ kí wọ́n á fẹ́ já yín sí tó bá di jọ Thursday ni àwọn òyìnbó yẹn máa ń wá àwọn kọ̀ọ̀rá náà máa ń wá sí ibi tí mo ti jáwó mi ni sábà wá bẹ̀ mo wá lọ trace wọn pé kí wọ́n ṣe kí láàfin bóyá wọ́n máa ń gbé abọ́ kan kí níyàrá gbé aládẹ̀mọ́ báyìí
wọ́n máa ń gbé nù kíní ẹ́ńjìnì yẹn wọ́n à ní fi kọ́bọ̀ sínú ẹ̀ níbẹ̀ lẹ́ẹ̀ máa dáwó sí tó bá wá ti Thursday wọ́n wá gbé kíní àpótí kan báyìí wá àpótí ẹ̀ máa níbi diamond wọ́n wá da owó yẹn tí wọ́n bá dà wọ́n tún gbé abọ́ yẹn síbẹ̀ padà tó bá tó abọ́ yẹn mo wá bẹ́ẹ̀ mo dá owó tí wọ́n ń dà ẹ́ báwo ni wọ́n ní ó láwọn èèyàn understand ni ó ní gbájú ẹ̀ gidi làwọn pípọ̀ yẹn tówó yẹn bá ti kún tí ò rí bi dúró nú abọ́ mọ́ ní mọ̀ ẹ́ jáde padà pàrọ̀ ni gbọ́dọ̀ tóbi dáadáa mọ́. Allahu akbar. irọ́ ní bẹ́ẹ̀ di tẹ́tẹ́ o fò ayérayé ní bẹ́ẹ̀ di ẹ̀. Inshallah. ọlọ́run ò sì fẹ́ wẹ́n tí máa ń ta bọ́ọ̀ ń bá ń kírun ọ̀ nírun bọ́ọ̀ ń gbá wẹ̀ ọkàn sófò àwẹ̀ ni aláyìí tọ wọ́tọ̀ táyé tọ́ fi kọ́ mọ́sálásí àwọn tí wọ́n ń kírun mọ́sálásí yóò máa gbalada ọ̀ nígbà kankan wájú ọlọ́run. La ilaha illallah. ẹ̀kọ́ báyìí gbogbo ẹni mo fi wí yìí. ẹni owó tẹ́tẹ́ lọ mọ́kà ńkọ́. kò ní maka. ó lè yàwó rẹ̀ náà. tó bá ń ṣe lálàbẹ́yì kan àwọn lálàbẹ́yì kan owó tẹ́tẹ́ lọ fi bẹ́ẹ̀ labbaik wala ó lè yàwó sa'daik. rẹ̀ náà lọ. ọlọ́run nígbà kankan nú ẹ̀. tó kàn lè ṣe tó lè pè rẹ̀ lọ́hùn ẹni ó ṣe yín kí wọ́n dà pé alájì Alhaji pẹ̀lẹ́ yín. kó máa fẹ́ yín ládùúgbò wọn kó máa fi lùsì gbogbo ẹ̀ yẹn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run kò ní ní nǹkan kan kí ọlọ́run fi tó jẹ́ jàmá Allahu akbar. abẹ̀rẹ̀ ọlọ́run abẹ́rẹ́ lọ́run. ìpè la pé ń bí nírọ̀lẹ́ yìí ìpè tèrè ọlọ́ni tọ́lọ́ ni. mọ́sà gbà lọ́wọ́ ọlọ́run Amina. Olúwa dákun mọ́sà yọ́nú sí wa Amina. ọlá apá arọ́jú dúró agbọ́ tiẹ̀ ọlọ́run dákun mọ́sà gbọ́ tiwa náà ọlá ẹlẹ́kùn Amina. ẹ̀sàmì dáadáa jàmá Amina. ọlá àlùbáríkà àfàgbà wọn àti ọlọ́run Amina. ọ̀rọ̀ wa ọlọ́run jó lójútùú Amina. ọ̀rọ̀ wa ọlọ́run jó jásírọ̀ wọ́n Amina. ẹlẹ́kùn ẹja dàníyàn ẹjẹ́ àdá níyàn. wá sí títú àbí òtún bá wà fún àmúzá Masha Allah. ṣe mo ti tún ti dẹ́ béèrè alhamdulilayi mo ti oye kíríkàlùkù ẹ̀dá kù ẹja sọ̀ra wa wọ́n ní àdá níyàn. àdàníyàn dákun má dá níyàn tí ò da ọlọ́run jẹ́ ń jẹ́. ọ̀ lè jẹ́ tọ́ mo ti sọ pé ń tẹ́tẹ́ òní wà lọ́lọ́run ó kó tẹ́tẹ́ kó ń lu yìí àmín. gbogbo òlu tó bá wà ìlú yẹn ò ní lójútùú ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú wọ́n máa ń lé kọ̀ọ̀rọ̀ àkúrò ńbẹ ni wọ́n fi máa ń sinmi ó ń gbilẹ̀ sí nàìjíríà sì ń bàjẹ́ sí ọlọ́run mọ́tà sànù wá lu yìí Àmín. àwọn ẹni ọlọ́run ẹ̀dá níyàn. ẹ̀dàníyàn ẹ̀dàkùn àfàwà tápáwí ẹ̀dàkùn ẹ̀ bá mọ́tòsùn báyìí ẹ̀mú dání 66 la fẹ́ lò ń bẹ́ orúkọ ọlọ́ ismu zat Allah ẹ̀dàkùn ẹ̀ bẹ́ẹ̀ jama Allah. wàlá arọ́jú dúró ọlọ́run dákun wọ́n sà darí oore tó bù háyà wà bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa Amina. oore tí máa káyàn láyà pé èmi lọ ṣèyí fún báyìí oore tí kọ̀tà láyà tí ó kàwọ́ gan tó oníláyà pé kí ni mo ṣe tó fi darí oore wá báyìí tí ò ní jẹ́ ti haram wọ́n sà darí ẹ̀ wà bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa Amina. ọlá akẹ́ rẹ ti ń bọ́ lẹ́yìn Amin. la hawla ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم الله 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 الله. بسم الله الرحمن الرحيم آمين. الله نور السماوات والأرض مثل نوره آمين. كمشكاة فيها مصباح المصباح آمين. في زجاجة الزجاجة آمين. كأنها كوكب دري آمين. يوقد من شجرة مباركة زيتونة آمين. لا شرقية ولا غربية آمين. يكاد زيتها يضيء آمين. ولو لم تمسسه نار نور على نور آمين. يهدي الله بنوره من يشاء آمين. ويضرب الله
أمثال للناس آمين والله بكل شيء عليم آمين الله نور الله لا إله إلا هو الحي القيوم آمين لا تأخذه سنة ولا نوم آمين غلقت الملوك أبوابه وبابك مفتوح للسائلين آمين ها نحن فقراء آمين وقفنا ببابك يا الله الله افتح لنا أبواب رحمتك آمين يا أرحم الراحمين آمين يا رب العالمين آمين اللهم إنا نسألك بالعزة التي لا ترام آمين وبالملك التي لا يضام آمين وبالعين التي لا تنام آمين وبالوجه التي لا يبلع آمين وبالحياة التي لا تموت آمين وبالأمومية التي لا تفنى آمين وبالصمدية التي لا تكأر آمين وبالربوبية التي لا تستذل آمين أنت جعلنا من أمورنا فرجا ومخرجا آمين حتى لا نرجو غيرك يا أرحم الراحمين آمين يا رب العالمين آمين سر الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ẹsàmílẹ̀ kan náà آمين gbogbo ìyá wa ń bẹ̀ ni ọlọ́run jẹ́ ká dùn àyè gbà ó آمين yẹ wá ṣe sàárà wá ṣe sàárà àdúrà tá a ṣe آمين sàárà máa jẹ́ ká dùn àgbà àwọn afáà ti ń mowó sàárà wa ẹni náà mowó sàárà wa àdúrà ẹni kọ̀ọ̀kan yín ní o gbà. آمين آمين ẹjẹ agbọ́lọ́ ń tóbi Allahu akbar ẹgbọ́lọ́ ń tóbi dáadáa Allahu akbar ọlọ́run járe àwọn àfáà wa pẹ́ àmín ọ̀pọ̀ ẹlòmíì onímọ́tò òun bàjẹ́ síbi kan láti oṣù mẹ́rin ó ti fi mọ́tò ta tẹ́tẹ́ ọ̀pọ̀ ẹlòmíì ti fi mọ́tò ta tẹ́tẹ́ ẹlòmíì ta tẹ́tẹ́ títí ó tún fi fóònù rẹ̀ ta Allahu akbar adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah. ẹ dákun ẹ ṣe sùúrù kí wọ́n bá a ṣàdúrà fún àwọn àfáà wa tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run ìyá àti ẹ ṣeun bàbá wa Al-Misri ni wọ́n ṣàdúrà fún àwọn àfáà wa wọ́n bá ti ṣe é délẹ̀ kí bàbá ara amúlùdùn kásì rábànà.